Àwọn agbébọn jí ọba, olórí àti dẹ́rẹ́bà rẹ̀ gbé. Àwọn agbébọn ti jí ọba aláyé kan, ọba Abdulrahman Fábíyì onírè tìlú Ọwá onírè níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara gbé lọ. Bákan náà ni wọ́n tún jí olórí rẹ̀ àti dẹ́rẹ́bà rẹ̀ gbé lọ́jọ́ àbámẹ́ta. Nínú àtẹ̀jáde kan tí alukoro ọlọ́pàá ní Kwara ọ̀gbẹ́ni Ọ̀kásánmi Àjàyí fi síta nílùú Ìlọrin lọ́jọ́ àìkú ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ìròyìn ti tẹ iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ nípa bí àwọn agbébọn kan ṣe jí ọba aláyé náà, ìyàwó rẹ̀ àti dẹ́rẹ́bà rẹ̀ gbé lọ́jọ́ àbámẹ́ta. Àjàyí sọ pé iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtè ti dóòlà ẹ̀mí ìyàwó ọba náà. Wọ́n rí àwọn agbébọn méjì mú tí wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun láti dóòlà ẹ̀mí ọba àti dẹ́rẹ́bà rẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé. Ó tẹ̀síwájú pé ní báyìí ìyàwó Kabiyesi ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti pé kọmíṣánná ọlọ́pàá ní Kwara CP Paul Odama ti pàṣẹ pé kí wọ́n wá àwọn agbébọn yòókù láwárí kí wọ́n sì dóòlà ẹ̀mí Kabiyesi. Ó láwọn máa fi àwọn agbébọn náà jófin tọ́wọ́ bá ti tẹ gbogbo wọn. Ibrahim Alágúnmu ló ṣàkópọ̀ ìròyìn yìí. Faith Adébọ́lá lóníròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.